káàkiri tí ẹ ti mọ̀ wá kí ṣé àlàáfíà ni gbogbo yín pátápátá ẹ̀yin tí ẹ wà ní orí StarTimes ní ìlú Èkó nìbàdàn l'Ákúrẹ́ l'Óṣogbo n'Ílọrin l'Ẹ́gbà káàkiri akíyín ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára bí àwọn YouTube wa náà mọ́ Instagram káàkiri l'Amẹ́ríkà ní UK ní Canada káàkiri akíyín náà ètò sọtiẹ́ ní orí amóhùnmáwòrán nígbà tí náà ni òun náà lẹ́tún fẹ́ wò bá kí n káàbọ̀ sórí ètò sọtiẹ́ èjìrò yìí là náà ni a tún ti wá bí pẹ̀lú ẹ̀mẹ̀wà mi àjọwà ní ilé ńlá ń bí náà ni kò ní bàjẹ́ láì lágbègbè ẹni ló lè fa pátápátá kò ní bàjẹ́ lẹ́nìí a fẹ́ sọ̀rọ̀ ń pa lára àwọn nǹkan tó jẹ́ wípé èèyàn tún lè ṣe téèyàn tún lè darapọ̀ tó tún lè jẹ́ kéèyàn tún ní ìlọsíwájú tó tún lè jẹ́ kéèyàn tún máa ní owó méjì mẹ́ta kan kéèyàn tún máa fi ṣàjọ tẹ́mọ̀ pé ní 2023 táwa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣẹlẹ̀ oríṣìí kan ló ń ṣẹlẹ̀ lójoojúmọ́ dẹ̀ ni nǹkan tó ń pè ní forex ẹ máa gbọ́ forex káàkiri èmi náà ń gbọ́ ẹ̀yin náà ń gbọ́ àbí òun la fẹ́ sọ̀rọ̀ nípa ilé mi a fẹ́ jókòó tì ká yànnà náà ilé mi ẹ̀dọ̀mọ̀ pé àwọn ọ̀rọ̀ yìí ajẹ́ tó mọ̀ ń pa ẹ̀ gidigidi tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe ni tí wọ́n yàn láàyò lóòótọ́ àwa náà ń gbìyànjú àwọn kò lè dún lẹ́ni tiwa tó dẹ̀ rí pé lórí ètò yìí tó bá jẹ́ kó sọ ń pa professional talk nípa marriage àbí nǹkan ni àgbéyàn wá èyí tó bá ti jẹ́ṣẹ̀ tiẹ̀ àgbé wọn wá kọ́ lè yànnà nú ẹ̀ ká náà lè rí nǹkan dìmú àwọn kan fẹ́ máa sọ̀rọ̀ lásán a fẹ́ ká máa rí nǹkan dìmú náà ká lè máa rí lọ síwájú gbogbo yín pátápátá ẹ wá kàn fìdílé lè ní ìbẹ́ṣe máa pawó ni tó ṣe pàtàkì kẹjókòó àlejò tí wọ́n ti wà ọ wà lé báyìí bàbá yọ̀rọ̀ náà fún wa ni. la fẹ́ sọ̀rọ̀ ń palẹ̀ ní torí forex ni tó bá dẹ̀ ṣe forex ṣe wàá pawó wàá lè ṣe gidi wàá lè ṣe fàájì wàá lè tọ́jú àwọn òbí eléyìí ò dẹ́ ṣe fún ọ̀dọ́mọdé nìkan o fọ́wọ́n bàbá màmá ẹwà kan fẹ́ fìdílé torí ẹ lè rí nǹkan ńláńlá tèmi lórí ètò lẹ́nu àlejò wa ti wà ń bì mo kí yín sà. ṣàlàáfíà ni o adúpẹ́ ṣé adúpẹ́ pé a pè yín ẹ̀rẹ̀ jẹ́ wa. àná adúpẹ́ pé ẹ pè wá àná àṣìráyè dá yín lóhùn. àǹfààní wà ó ẹ lè máa mọ̀ pé èèyàn olóyìnbó pọ̀ fún yín ẹ lè máa fòyìnbó mọ́ra wọn o máa sọ pé Yorùbá dùn àwọn máa fẹ́ kí Yorùbá pọ̀ tó lọ́pọ̀lọpọ̀ tó ń wà Yorùbá ni wọn. ẹ bá mi dárúkọ yín fún àwọn ará ilé tí wọ́n ń wò wá. orúkọ mi ni ọ̀gbẹ́ni Usman Babatunde Suraj èmi ni CEO New Edge Computers and Forex Trading. ṣé bàbá mo ti sọ fún wọn tó ń wò wá nílé ńgbà fẹ́ sọ̀rọ̀ nípa forex ọ̀pọ̀lọpọ̀ wa lọ máa ń gbọ́ èmi náà máa ń gbọ́ forex kí ló ń pè ní forex gangan ẹ bá mi yànnà náà tí tó lè yọ̀wọ̀n ará ilé wa forex. ẹ ṣé olótùú nǹkan tá à ń pè ní forex fún àǹfààní wa tí ẹ̀ ń gbọ́ wa báyìí tẹ̀sí ń wò wá nílé káàkiri nǹkan tá à ń pè ní forex ní ọ̀rọ̀ kátàkárà lórí owó àti lórí àwọn nǹkan míì bíi kòkó bíi epo bíi góòlù gbogbo àwọn nǹkan tí a bá lè ṣe ní pé à ń ríra wa sójú tá à ń tà tá à ń rà òun náà a lè ṣe pẹ̀lú forex náà so àmọ́ ìyàtọ̀ tó wà ń bẹ ojú pé ní forex a need láti ní ẹ̀rọ ìbásọ̀rọ̀ tó ń pè ní mobile phone a dẹ̀ tún nídìí nǹkan tó ń pè ní laptop tí gbogbo wa mọ̀ kò jẹ́ dandan pé a gbọ́dọ̀ ní laptop but tá a bá ti ní mobile phone lọ́wọ́ ó ti ṣe é ṣe náà nìyẹn. ọ̀gá mi mo ń bọ̀ yẹn kátà ọkọ̀ dùn ẹ ní káràkátà àwọn ará aláwọ̀ pé káràkátà ń pé epo ń sìn ẹ sọ kòkó ẹ pé mo fẹ́ ra báwo mo fẹ́ ra epo mo fẹ́ ra kòkó ń sìn ṣé bó ṣe wà lọ́mì ṣé máa kọ́ ra nìyẹn báwo ni kí ni procedure tó máa ń gbé forex yẹn. Okay, procedure àwọn ìlànà àti ṣe forex alákọ̀ọ́kọ́ ni pé èèyàn ní láti ní ìmọ̀ ráńpẹ́ gẹ́gẹ́ bí àwọn ọrọ̀ ajé tó kù náà tí ẹ bá fẹ́ dáwọ́lé nǹkan bí
iṣẹ́ ṣíṣe àbí òwò ṣíṣe èèyàn ní láti mọ̀ nípa iṣẹ́ tó fẹ́ ṣe. kó tàbí ọ̀n tẹ̀ fẹ́ jẹ́ bíi tailor gọ́ṣà láti kọ́. bẹ́ẹ̀ ni tó bó ṣe rí forex náà ni. bẹ́ẹ̀ ni èèyàn ní láti ní ìmọ̀ nípa ẹ̀ díẹ̀ ráńpẹ́. àmọ́ ìmọ̀ tá à ń sọ yìí náà kò ń ṣe ìmọ̀ rẹpẹtẹ. ìmọ̀ pé bí ọjọ́ mélòó bí ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì tí wọ́n bá ti ní ìmọ̀ díẹ̀ nípa ẹ̀ pé báyìí ló ṣe ń ṣe báyìí ló ṣe ń ṣe o ó ti ready ó ti gbáradì láti ṣe náà nìyẹn. ìyẹn ni pé tí bá rí pé kọ́tẹ́ ń sọ ni pé forex tá à ń sọ yìí kò ṣeé ṣe tó o bá ní bóyá bíi fóònù lọ́wọ́ o láti ní fóònù lọ́wọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni olóòtú kò sí nǹkan yàtọ̀ bí ìfẹ́ sọ laptop kò sí nǹkan míì tó lè wá láti ní fóònù lọ́wọ́. kí ni ìdí jẹ́ pé láti ní fóònù ṣé mi ò lè sọ pé mo fẹ́ ra kòkó àbí nǹkan kí fowó mi rà á kí dẹ̀ máa kí ni iṣẹ́ tí fóònù yẹn tó ń ṣe ká mú láti ibẹ̀ yẹn náà. ok ẹ ṣé olóòtú iṣẹ́ tí fóònù ní láti ṣe ni pé àwọn nǹkan tí ẹ fẹ́ rà àti nǹkan tí ẹ fẹ́ tà ó máa ti wà ní orí igbá ní orí fóònù náà lè máa ti rí bí ẹni pé ẹ fẹ́ lọ sọ́jà náà lè ra nǹkan ni ẹ lè jókòó sílé yín kẹsàn pé ẹ fẹ́ ra ọjà ẹ ní láti lọ sọ́jà bí ibẹ̀ lẹ máa ti rí ẹni tó ń tajà bẹ́ẹ̀ ni ẹ ti mọ̀ pé bí báyìí lọ ti ń ta ọjà báyìí tẹ bá ti débẹ̀ ẹ ti bí ọjà tẹ fẹ́ rà ẹ rí ọjà tẹ fẹ́ rà kẹ́ tó rà ẹ dẹ̀ ti mọ iye tó jẹ́ ẹ ti mọ iye tẹ́yìn náà ní lọ́wọ́ láti fi ra ọjà náà bẹ́ẹ̀ náà ló ṣe rí lórí fóònù náà ẹ ní láti ní mobile phone yín lọ́wọ́ ibẹ̀ ní gbogbo ọjà tẹ fẹ́ rà lórí pé bóyá ẹ fẹ́ ta dọ́là àbí ẹ fẹ́ ra náírà àbí ẹ fẹ́ ta pounds ẹ fẹ́ ra Japanese yen gbogbo àwọn currencies àgbáyé pátápátá náà lẹ máa rí lórí fóònù yín tó máa bá yín gbé sórí fóònù tẹ bá dẹ̀ ti rí ó wá kù sọ́wọ́ yín pẹ̀lú ìmọ̀ díẹ̀ tẹ ti mọ̀ láti jẹ́ pé mo fẹ́ rà ni o àbí mo fẹ́ tà ni o torí nínú forex ẹ̀ láti jẹ́ olùrajà àbí olùtajà ìkànnì méjèèjì lẹ gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni àmọ́ ẹ ní ọjà ti wà lórí fóònù yín already so ẹ ní láti lọ sí inú ọjà láti ṣe ẹ jẹ́ ká gbé lórí àwọn àbókí tí gbogbo wa mọ̀ tí wọ́n ń ṣe ètò bẹ́ẹ̀ ni àwọn tó ń pè ní bureau de change àbí ẹ fẹ́ travel ẹ fẹ́ lọ sí America and sìn náírà ló wà lọ́wọ́ yín lówó tẹ ní ẹ tẹ bá dé America owó tẹ máa ná dọ́là ni ẹ lè mú náírà dání kẹ́tẹ́ fẹ́ lọ náà so ẹ ní láti lọ sọ́dọ̀ àbókí tó ń ṣẹ́ owó tẹ bá ti lọ sọ́dọ̀ ẹ wá mú náírà tí yín ẹ gbé fún pé iye báyìí ni mo fẹ́ o èlò àbókí ló máa sọ iye báyìí tí náírà yín jẹ́ ní dọ́là á wá gbé fún yín pé òun lélẹ̀ àmọ́ báwo ni àbókí ṣe máa rí owó àbókí iṣẹ́ tàbókí ń ṣe òun náà ni àwa náà ń ṣe àmọ́ àwa ń ṣe tiwa lórí fóònù àwọn òdẹ̀ nílò láti wá kọ́sítọ́mà káàkiri kò kọ́sítọ́mà ti wà lórí fóònù wa àwọn tó fẹ́ rajà wà àwọn tó fẹ́ tajà wà gbogbo wọn ló ti wà ó pọ̀ kù sọ́wọ́ àwa ṣé mo fẹ́ rà á ni o àbí mo fẹ́ tà bíkọ́ kò lè sí olùrajà tó bá sí olùtajà àwọn méjì ló gbọ́dọ̀ wà tó ìtẹ́ bá fẹ́ jẹ́ ń bẹ̀ lórí ìmọ̀ tẹ́ ti ní nípa forex lẹ máa wá position yìí lẹ máa wá take. so nǹkan tẹ̀ ń sọ ni pé o lè mú kó máa rajà o dẹ̀ lè mú kó máa tajà méjèèjì lọ́nà náà tó lè kọ́ tó lè mọ̀. bẹ́ẹ̀ni ẹ ká sọ̀rọ̀ nípa forex torí pé bí o mọ̀ bí o ti wà tẹ́lẹ̀ o àbí kò tí ì du bí ọdún mélòó kan sẹ́yìn takọ̀ bẹ̀rẹ̀ sí máa gbọ́ forex bó lọ bí forex school bó lọ sí forex school ṣé ó ti wà tẹ́lẹ̀ à ń jàǹfààní ẹ̀ níbí ni àbí báwo lọ̀rọ̀ forex yẹn gangan ṣe wá di pé wá gba ìgboro káàkiri sí. ẹ ṣé lótú gbogbo èèyàn náà ni ó lè jẹ àǹfààní forex tó bá ti lè ní ìmọ̀ ráńpẹ́ tó dẹ̀ ti lè gbogbo wa la lè lo mobile phone wa láti pe nọ́mbà kọ́ tó bá ti lè mú wọn tá ti lè fi fóònù wọn láti fi pe nọ́mbà àti arúgbó àti àgbàlagbà àtọmọdé àtọmídàn gbogbo wọn ló ń pè àti ará arúgbó gan tó ti ń ṣe Facebook tó ń ṣe social media tó ń ṣe Twitter you know so tó máa fi lè rí àsìkò láti ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn then àsìkò àti ṣe forex àti opportunity yẹn ó wà ń bẹ̀ láti fi fóònù wọn náà láti máa fi pawó. àmọ́ tẹ bá rí lóòótọ́ àwọn èèyàn ń ṣe Facebook àwọn èèyàn ń ṣe Twitter ẹ mọ̀ pé yẹn ká wo picture ká wo orin ká wo gbogbo ẹ̀ ní àmọ́ tí forex yín tí ẹ̀ ń sọ yìí ó dà ń gbó náà wọ́n gbéṣẹ́ kankan tó yàn máa gbé sórí fóònù kó tó di pé torí èèyàn máa àwọn lẹ́sìn gbé òkè fóònù rí lọ́wọ́ mi báyìí sí bóyá mo tẹ̀lé jàǹfààní kọ̀ọ̀kan ní kí ni báwo ni wọ́n ṣe lè bẹ̀rẹ̀ fóònù wà lọ́wọ́ wọn báyìí sí kí báwo ni wọ́n ṣe máa gbé gbèsè nǹkan fún máa bẹ̀rẹ̀ ń gbé òkè kó tẹ̀lé pé bóyá wọn tó wá rí yín kó tó di kẹ́ máa kọ́ wọn kí ni àwọn nǹkan tó lè bẹ̀rẹ̀ láàárín ara wọn bẹ́ẹ̀ yẹn. ẹ ṣé olótù bí wọ́n ṣe ń lo àwọn Twitter Facebook àwọn nǹkan bẹ́ẹ̀ tó yẹ pé apps ni wọ́n
a lè ra fóònù ń sìn tó bá tẹ̀ máa bá wa a máa tún ní láti install wọn sórí fóònù wa ká tó lè lò wọ́n àmọ́ bẹ́ẹ̀ náà ni app wà fún forex trading bá ṣe ń search fún application fún orin Instagram bẹ́ẹ̀ náà la ṣe máa search fún lórí fóònù wa tá bá ti gbé jáde a install tó bá ti install a lè bẹ̀rẹ̀ sí máa ṣe ìdánwò díẹ̀díẹ̀ lórí ẹ̀ tó ní mú wàhálà wá tá máa fi mọ̀ ń pa ẹ̀ dáadáa. so ìyẹn àkọ́kọ́ download app. bẹ́ẹ̀ ni app yẹn là ń pè ní MetaTrader 4 so tá bá ti download ẹ̀ sórí fóònù ìgbésẹ̀ kìíní nìyẹn láì sí yẹn ò tẹ̀ lè ṣe. kò sí nǹkan tí èèyàn fẹ́ ṣe lẹ́yìn yẹn lèèyàn wá ní láti kọ́ ìmọ̀ díẹ̀ because ẹni tí ò tí ì mọ̀ ń pa Twitter àbí forex àbí Facebook náà tẹ́lẹ̀ tó bá rí app lórí fóònù ẹ̀ kò sí nǹkan tó fẹ́ fi ṣe àbí tó bá pé àbáwọ̀ ló ṣe ń lò ẹ máa ti tẹ̀ báyìí ẹ type orúkọ email yín ẹ type password yín ẹ tẹ login tẹ bá ti tẹ login ẹ rí picture yín ẹ gbé sí báyìí ìmọ̀ náà ni gbogbo nǹkan ìmọ̀ náà dẹ̀kẹ̀rí kò ju ìmọ̀ ìṣẹ́jú ni so tó bá ti lè mọ ìmọ̀ ìṣẹ́jú pé òkè ibi báyìí ni máa lọ láti tẹ nǹkan báyìí láti rajà ibi báyìí ni máa lọ láti tajà ó ti tán iye báyìí ló yẹ kí n gbé sórí ọjà tí fẹ́ rà iye báyìí ló yẹ kí n gbé sórí ọjà tí fẹ́ tà ó ti tán. ṣé forex yìí ṣe é ṣe téèyàn ò bá ní mọ̀ rárá torí nǹkan tí mo fi ń béèrè ni pé a ṣì máa débi táwọn lọ ń pè yàn mí àní àwọn ṣe forex àwọn jẹ gbèsè àwọn fẹ́ sọ wọn wọ wàhálà nǹkan gẹ́gẹ́ bí ẹ̀ ń jẹ́ pé iṣẹ́ tẹ̀ ń ṣe ni ṣó ṣe é ṣe káwọn ará létè tètè mọ̀ pé forex kí tó lè tẹ́rí sí òun láti nímọ̀ ṣó ṣe é ṣe láì nímọ̀ rárá. forex ní láti èèyàn nídìí láti ní ìmọ̀ díẹ̀ nípa forex kó tó ṣe position ti tèmi nìyẹn ibi tẹ́mi dúró sí nìyẹn àwọn míì lè sọ pé bẹ́ẹ̀ ni pé ẹ ní láti mọ̀ ẹ ní láti nímọ̀ kankan kẹ́ tó ṣe bọ̀ èmi o gẹ́gẹ́ bí educator àti experienced trader for over 6 years èmi mọ̀ pé èèyàn ní láti ní ìmọ̀ ráńpẹ́ kó tó dáwọ́lé pé òun fẹ́ ṣe forex tí àwa bá tiẹ̀ lè ní ìmọ̀ yẹn àṣàgbàlagbà àwọn ọmọ wa tí wọ́n ń ṣeré káàkiri tó ń gbá bọ̀ tó ń fi fóònù ṣe Facebook wọ́n lè wà kọ́ nímọ̀ yẹn àwọn yẹn lè máa put yín through tó yẹ pé wọ́n wà pẹ̀lú yín ní gbogbo ìgbà pé báyìí lè kẹ̀ ṣe tó ní nípalára. ìyẹn látẹ̀lé inú mi dẹ̀dùn bẹ́ẹ̀ ṣe yọ̀nà náà látẹ̀lé yẹn pé ìmọ̀ yẹn ṣe pàtàkì. àwọn máa wò ó pé àwọn tó wá dàbí pé wọ́n ń ṣe kíní forex wọ́n pọ̀. bẹ́ẹ̀ni. a gbọ́ pé bí forex school àmọ́ èèyàn mẹ́ta náà ń lọ sí school yìí náà owó tóun kó lè bá òun jẹ gbèsè ni ṣé àwọn skul yẹn ni wọ́n mọṣẹ́ ni àbí ó ṣeé ṣe nígbà míì tó jẹ́ pé skul àkọ́ ẹ bó ṣe kókó ẹ ìwọ fúnra ẹ ló máa tó náà máa gbọ́ pé o ò gbọ́dọ̀ náà ọ̀kanjú wà nídìí iṣẹ́ forex náà ìgbé tó bá náà kọjá wà á tún jẹ ẹ fún wa lọ́wọ́ yẹn torí ẹ̀ máa wọ pé mi ò fẹ́ gbọ́ forex rárá nǹkan tí mo jẹ gbèsè kí náà pípò yìí sọ kọ́ ń ṣe kí níjà rè ẹ bá mi yànnà náà bọ́rọ̀ forex ṣe rí ọwọ́ yẹn ń jẹ gbèsè ọmọ yìí ṣe báwo ló ṣe rí gangan. ẹ ṣe lótú iléèwé forex ó ṣe kókó lóòótọ́ àmọ́ mo lọ sí iléèwé forex mi lọ sí iléèwé forex kò ní kó má make owó forex torí ẹ̀ la ṣe kọ́kọ́ sọ pé èèyàn nídìí ìmọ̀ ráńpẹ́ yẹn ló máa kọ́ wa èèlò ni mo lè fi sí tí ò ní pa mí lára èèlò ló yẹ gbà ó lè yẹ kí n kó nínú ọjà wọ́n ní pé Yorùbá ní àjò dàbí ilé o ò lè lọ sọ́jà kó má padà wálé ilé làbọ̀ sí mi oko ìyẹn túmọ̀ sí pé ó ní àsìkò kan tó máa ra ọjà dé tó máa ti tó pé ògbọ́n náà ti mọ̀ pé ó ti jèrè tẹ́lẹ̀ yẹn bá ti tú ẹ kó lọ́jà. kí ló dé èrè ó ń tó yàn kí ló ti mọ ẹgbẹ́ tí mò ń jèrè ńbẹ̀. nǹkan tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé nínú ìmọ̀ forex a mọ̀ pé àwọn kan wà nínú forex tó yẹ pé àwọn olówó ńlá ni wọ́n à ń pè wọ́n ní sharks so àwọn bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n ní owó ńlá tó yẹ pé ló máa determine direction ọjà bóyá ọjà ń lọ sókè àbọ̀jà ń lọ sísàlẹ̀ wọ́n dẹ̀ mọ̀ pé àwọn èèyàn àìnítẹ́lọ́rùn iye tí wọ́n ti pa òun ló pọ̀ jù nínú àwọn èèyàn ẹ̀mí àìnítẹ́lọ́rùn pọ̀ so tó bá ti di àwọn èèyàn tí o ti make owó ẹ̀ ìmọ̀ tó kọ́ ẹ ni pé tó bá ti ta ọjà ẹ tó ti make owó báyìí bóyá 2% ni o bóyá 3% ni o kúrò nínú ọjà tó bá wá kúrò nínú ọjà ńgbà yẹn àwọn tó jẹ́ ọ̀mí inú market forex àwọn tó ń pè ní sharks yìí àwọn ti mọ̀ pé intelligence àwọn pé emotions wà nínú forex emotion tó wà nínú forex ni àwọn shark yìí ni wọ́n ń lò against àwọn èèyàn tó fi ń lose owó wọn because tó bá ń gbé owó make tó bá tẹ́ stage kan iye tó ti make as a forex trader èèyàn ní láti mọ̀ pé èlé ni mo fẹ́ make ní ọjọ́ kan ara ìmọ̀ ráńpẹ́ táwọn sọ nìyẹn
èèyàn nílò láti lọ sí forex school láti mọ̀ yẹn àmọ́ ìmọ̀ díẹ̀díẹ̀ táwa bá kọ́ yín ẹni tó bá ní interest tá a bá kọ́ ní ìmọ̀ pé báyìí 2% ló ní ìdí lọ́jọ́ kan 3% ló ní lọ́jọ́ kan tá a bá kó wá sínú bank kò lè fún wa how many percentage ní bank ń fún wa lọ́dún kan but tó bá lè make it 2% àbí 3% iye tó kó sí forex tó invest ní ọjọ́ kan ó ti tó kéèyàn kò lọ́jà kó lọ ṣeré pẹ̀lú family ẹ̀ tó bá ṣe 3% or 2% ọjọ́ kọ̀ọ̀kan fọ́jọ́ márùn-ún ó di 10% lọ́sẹ̀ so ìyẹn ti tó àìnítẹ̀lọ́rùn ló ń jẹ́ káwọn èèyàn máa dé pé wọ́n lose owó but ìmọ̀ yẹn tó bá lọ sí forex school tó bá yẹ pé forex school tó tójú owó lóòótọ́ wọ́n á kọ́ ẹ ní iye tó yẹ kó make ní ọjọ́ kan tó ní pẹ́ lára pé o gbọ́dọ̀ pẹ́ jù nínú ọjà because tó bá pẹ́ jù nínú ọjà omi àmì ẹ̀. ọ̀gá mi ẹ ti ń ṣàlàyé ẹ̀ fún wa bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe lọ́mọdé wọn kí ọ̀wárà alẹ́ àtàwọn àyè náà rí nǹkan kan dì mú kí ni nǹkan tẹ̀ ń tà mo á fẹ́ kẹ́ fún wa ní ọmọ ìpè lecture díẹ̀ torí ẹ ní lè jèrè tí báwo mo ti fẹ́ jèrè lórí fóònù lórí pé mò ń ṣòwò báwo mo fẹ́ kẹ́ sì bá mi mú yẹn délẹ̀ dára kó lè yan ara alẹ́ gangan gbé èrè ọkàn ń gbé èrè báwo mo ti fẹ́ jèrè. ẹ ṣe lótú tí èèyàn bá ní kí ká tó bẹ̀rẹ̀ forex rárá èèyàn ní láti ní iṣẹ́ tó ń ṣe èèyàn gbọ́dọ̀ jí láàárọ̀ kó sọ pé forex lòun kò fẹ́ wá ṣe ò ní owó kankan bí kankan ò ní iṣẹ́ bí kankan òun láti níṣẹ́ tó ń ṣe ó dẹ̀ ní àjẹṣẹ́kù díẹ̀ lápá kan nínú àjẹṣẹ́kù ẹ̀ ló máa ti wá mú tí ò ní pa ẹ́ lára tó ní pa ìgbé ayé títí ẹ lára àti àwọn fámìlì ẹ lára ok o gba salary o ti gbogbo settle gbogbo family o wá kú o ní bí i 20,000 tó fẹ́ fi save sí bank tó bá mú 10,000 nínú 20,000 yẹn kó wá fi sínú broker account àwọn broker àwọn ni middleman láàrin ẹni tó fẹ́ tajà àti ẹni tó fẹ́ rajà. ṣé broker yẹn ń sìn ẹni tí tó bá yẹ kó mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀hún tó ń wò tó fẹ́ bẹ̀rẹ̀ fọ́rẹ́ sọ láti mọ broker yẹn lẹ́yìn tó bá ṣé èèyàn máa kọ́kọ́ ṣí àkáǹtì kan náà ni àbí ẹ bá mi yànnà náà ṣé èèyàn máa ṣí àkáǹtì náà. àwọn broker yẹn àwọn ni wọ́n ń fún wa ní àyè láti rí àwọn ọjà tí a fẹ́ rà àti a fẹ́ tà àwọn currency tá a fẹ́ rà àbí tàbí dọ́là ni bóyá Great Britain pounds ni bóyá Japanese yen ni bóyá Swiss franc ni èyí tó bá fẹ́ ṣe ẹ̀jẹ̀ broker ló máa fún ẹ ní àwọn commodities yẹn àbí àwọn currencies yẹn láti rà àbí láti tà. now nǹkan tí broker dẹ̀ fi jẹ́ bẹ́ẹ̀ ni pé àwọn broker yìí wọ́n wà regulated àwọn kan wà tí wọ́n wà regulated but àwọn táwọn bá lò ju ọdún mẹ́fà sẹ́yìn regulated broker ni wọ́n. ṣé wọn broker yẹn ṣóyìnbó ni wọn àbára Nàìjíríà náà wà níbẹ̀. òyìnbó ló ní most of them àmọ́ gbogbo wọn majority wọn náà wà ní Nàìjíríà tó yẹ pé a lè lọ sí offices wọn ìkọ́nù wọn ní hot forex ti wà tipẹ́tipẹ́ àti ń bá wọn lò àbá fowó síbẹ̀ owó àwọlé bí jẹ́ 10,000 ló fi fund ló kó sínú àkáǹtì ẹ̀ tó fẹ́ fi bẹ̀rẹ̀ èmi ò kì í gbìyàn níyànjú pé kó kó gbogbo owó tó ní kó gbé lọ sí forex from experience because tó bá kó gbogbo owó tó ní lọ sí forex tí àṣìṣe bá wà kò dẹ̀ lè gbọ́dọ̀ bá ṣe àṣìṣe gbọ́dọ̀ wà 100% kò sí nǹkan tó jẹ́ 100% tó bójú mu so pé 80% or 70% jà tó bá rí bọ̀ kọ́kọ́ lọ díẹ̀ kó owó díẹ̀ síbẹ̀ iye yẹn ó lè grow ẹ̀ kó di gbá kó di irun at the end so get 10,000 ló kó síbẹ̀ broker ẹ̀ ló máa kó fún account broker ló máa kó fún but ìwọ ló máa ní access sí owó yẹn o lè withdraw owó ẹ̀ anytime tó bá fẹ́ o dẹ̀ lè gbà o lè fi síbẹ̀ anytime tó bá fẹ́ profit ẹ̀ o lè withdraw profit ẹ̀ láàrin ọjọ́ kan kó wẹ àná mo ṣe withdraw profit láàrin few hours ó wọlé tó bá dẹ̀ fẹ́ fowó síbẹ̀ náà láàrin few hours owó á wọlé so wọ́n ṣe ló ní owó ẹ̀ and àwọn tí wọ́n dẹ̀ ń control àwọn brokers yìí wọ́n mú wọn ní kíkan tó jẹ́ pé wọn ò lè gbowó yín sá lọ. olùfẹ́sàn nìyẹn ń gbé torí àmọ́ àwọn ògbé tí bá kó síbẹ̀ ṣé broker ò lè kò lè dọ́là kí broker ní. àwọn broker táwọn máa recommend fún yín àwọn broker tí yóò bá mọ̀ pé on offices Nàìjíríà àwọn rí káàkiri máa lọ pé àwọn èlé lọ sí wọn pé bábá báyìí ní nǹkan bábá ló ṣẹlẹ̀ ẹ̀rí wọn èmi ò dẹ̀ ever ní problem pẹ̀lú wọn rí látìgbà tí mo ti ń lò wọn over 6 years ago. so ṣé bí forex yìí náà tó dáwọn ṣe mọ̀ pé àwọn tó ń wọ oríṣiríṣi àwọn èèyàn ní àfáwà wòlíì wà ṣàmà níbi tẹ́tẹ́ náà ni àbí ṣé bí tẹ́tẹ́ la máa pè ní àbí àkọ́ńdò bẹ́ẹ̀ nàbó yàtọ̀ pátápátá èèyàn láti nímọ̀ kéèyàn tó ṣe ní báwo ṣe fẹ́ kàn bí ẹ̀ ṣé bí tẹ́ ṣé ìjẹ yóò jẹ náà ni àbí. well olóòtú ẹ ṣe question tẹ́ béèrè yẹn question tó dáa ni ìbéèrè bẹ́ẹ̀ ni àwọn èèyàn sì máa ń béèrè irú béèrè bẹ́ẹ̀ ọ̀rọ̀ alẹ́ náà sì béèrè náà dáadáa. bẹ́ẹ̀ ni àmọ́ bí mi ṣe sọ láti ìbẹ̀rẹ̀ pé
èèyàn ní láti ní ìmọ̀ nípa nǹkan tó fẹ́ ṣe. Tẹ́ bá wo ìtumọ̀ nǹkan tí mo sọ yẹn, nǹkan ó mean pé tí èèyàn bá fẹ́ lọ dá wọlé iṣẹ́ kan ó ní láti lọ kọ́ iṣẹ́ yẹn ni. Àsìkò tó fẹ́ fi kọ́ àti àsìkò tó fẹ́ mọ̀ ó yàtọ̀ síra, Ọlọ́run ò sì dá dọ́gba. So nǹkan tí yẹn túmọ̀ sí ni pé tó bá jẹ́ pé bíi gambling ni forex ni, o ò nídìí láti lọ kọ́ nǹkan kan kó tó bẹ̀rẹ̀ sí ní gamble. O kò gbọ́ pé wọ́n ní pé tó bá gbowó lélẹ̀ pé tí Ronaldo bá ti score wàá gba 1 million, wọ́n náà gba 1 million sí, o ò nídìí láti ṣe ìmọ̀ kankan lórí ẹ̀. Àmọ́ forex nǹkan tí èèyàn ní ìmọ̀ ń pa ẹ̀ ni, bó tẹ̀ pé ìmọ̀ yẹn díẹ̀ náà ni, àwọn tó bá dẹ̀ sì fẹ́ lọ síwájú ń pa ẹ̀ wọ́n lè ṣe ìmọ̀ náà kó tó jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ èmi máa wà ní ọwọ́ pé forex òun ṣe tẹ́tẹ́, and nǹkan tí mo fi take decision yẹn or nǹkan tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé tó bá jẹ́ pé tẹ́tẹ́ ni forex ni, then àwọn tí wọ́n jẹ́ broker wọn ò ní wà in the first place tó ń regulate wọn. Then again àwọn tí wọ́n ń ṣe forex náà tó ní láti ní ìmọ̀ kankan kó tó ṣe forex tó wáyé pé tẹ́tẹ́ ni, èyí jẹ́ yóò jẹ́ ò ní ìdí ìmọ̀ kankan pẹ̀lú ẹ̀. But ní forex o ní láti ní ìmọ̀ nǹkan tó fẹ́ ṣe, o ní láti mọ iye tí mo fẹ́ fi sí ọjà tí fẹ́ rà yìí, iye báyìí ló máa mú wá fún mi. Tí ọjà náà bá dẹ̀ tó bá bọ́ sí, àbí tí ọjà náà bá crash ni, àbí bóyá ọjà yẹn lọ sókè lẹ́ẹ̀kan náà, iye báyìí náà tó dẹ̀ pé ìwé tẹ̀ ti rà tẹ́lẹ̀. Tó bá fẹ́ ta ọjà ní forex, ọjà ní láti lọ sí òkè kó tó tà, kó tó ń pè ní sell nìyẹn. Sell tó bá fẹ́ sell market ní forex, ọjà ní láti lọ sókè, ọjà ti lọ sókè lálátòrókè ilẹ̀ ló ń bọ̀. So wàá ti mọ̀ pé òkè ọjà ti lọ sókè, tó bá tà ńgbà yẹn wàá ti mọ̀ pé wàá jèrè. Tó bá dẹ̀ lọ sílẹ̀, tọ́jà bá wá sílẹ̀, wọ́n ń ta ọjà ní 5 naira ń sìn. Tó bá rà ní 5 naira, tọ́jà yẹn dẹ̀ ti mú pé potential ọjà yìí àwọn èèyàn ń béèrè, ó máa lọ sókè ni. So tó bá rà ní time 5 naira yẹn, ó ti di dandan pé wàá jèrè. Tó bá ti táwọn èèyàn ṣe ń rà sí, wàá máa jèrè. So tó máa tiẹ̀ wàá rà, wàá ti mọ̀ pé iye báyìí nínú 5 naira tí mo fi sí, àbí nínú 10 naira tí mo fi sí, 4 naira péré ni mo fẹ́ sọnù nínú ẹ̀ ni mo lè gbà kó kúrò nínú 10 naira mi, which means pé ó ti mọye tó lè lose nínú forex, ó dẹ̀ mọye tó lè gain nínú forex. Ẹ sọ fún mi, gambling ò rí bẹ́ẹ̀. Gambling ò rí bẹ́ẹ̀. Ìmọ̀ tá a dẹ̀ ń sọ yìí pé iye tí mo lè lose, mo lè gain, ìmọ̀ àárín wákàtí kan ni. Ìmọ̀ àárín wákàtí kan ni. Tẹ́ bá ti download táàpù yẹn, tẹ́ bá ti wà lórí fóònù, a máa kọ́ yín, ok báyìí ni, tẹ́ bá ti iye báyìí ni mo fẹ́ 1% of my money, báyìí mo fẹ́ fi sí, mo fẹ́ lose ju báyìí lọ. So wá ti mọye tó lè lose, wá ti mọye tó lè gain. Àmọ́ ìmọ̀ tó wá tán wá fún yín, ọ̀wọ́ tẹ́ bá kọ́ yẹn ló máa jẹ́ kẹ́ nímọ̀ pé kẹ́ gbàgbọ́ pé iye báyìí ni mo lè gain. 70% of time máa jèrè, 30% of time mo lè máa jèrè. Kò sí business tí yẹn fẹ́ ṣe tó máa jèrè 100%. Ìgbà míì máa wà tó máa jèrè dáadáa, ìgbà míì wà tó máa lose. So tí odds bá wà in your favour pé ok iye báyìí tí máa fi owó yìí sí inú ọjà yìí o, màá rí iye báyìí. But tí màá dẹ̀ rí iye báyìí péré ni màá lose, tó ní pa mí lára, tó ní kí n má lọ lé lọ báyàwó mi, tó ní kí ọmọ mi béèrè oúnjẹ lọ́wọ́ mi kí n gba ojú ẹ̀. So kò gbọ́dọ̀ mú kanra wá, trading ò gbọ́dọ̀ mú kanra pé òun trade forex kò wá di ìdìbò olùgbé sílé, kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ìyẹn ló di gambling nìyẹn. But tó yẹ pé tí bá fi iye báyìí síbẹ̀, iye báyìí ni màá rí, tí màá rí sí iye báyìí ni ló máa kó nínú àkáǹtì mi. Kò sí ṣòro. Ìmọ̀ yẹn ṣe pàtàkì. Bẹ́ẹ̀ ni. Nígbà tí nígbà tí àwọn ogun ìlú Russia yìí ṣẹlẹ̀, wọ́n ní forex ń ṣe Russia gan war zone, wọ́n ní ìlú tí wọ́n ti ń jawọ́ nǹkan business ṣe ń lọ, ṣé bí forex ṣe ń ṣẹlẹ̀ nìyẹn ni wọ́n ti pé irú ìlú tó jẹ́ pé nǹkan bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn kò ní sí forex. Ẹ̀yọ̀ ọ̀nà náà yẹn fún jẹ́ pé irú ìlú tó jẹ́ pé wọ́n ń jagun, wọ́n ń ṣe gbẹ̀, ọlọ́run ní forex ṣì ń bẹ́ẹ̀ ni wọ́n sì ń pa ẹgbẹ́ mi wọ bẹ́ẹ̀. ẹ ṣe olótù. Adùn forex náà nìyẹn. Bí nǹkan bá ń da, bí ìlú kan bá ń da, forex ń lọ. Bí ìlú bá ń dàrú, forex ń lọ. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ìyẹn ni ó ti jẹ́ pé títà wà, rírà wà. Ẹni tó bá fi owó lórí Ukrainian currency ní àsìkò tá a wà yìí ń sìn báyìí, tó fi owó lórí ẹ̀ pé currency wọn máa nípọn, wọ́n máa lose owó, because bó ṣe wà yẹn sìn wọn ò ráyè àwọn grains tó ń supply. So but tó bá fi owó lórí pé currency wọn
ó máa lọ sísàlẹ̀ báyìí àsìkò yìí tó wà yìí torí wọn ò ríṣẹ́ ṣe ogun ń lọ ń bẹ̀ wọ́n ń pa àwọn èèyàn àwọn Russia wọ́n jẹ́ kó gbé oúnjẹ àwọn rice nǹkan tó ń kó wá sí gbogbo ìlú gbogbo orílẹ̀-èdè àgbáyé wọn ò rí ṣe so currency wọn báyìí ó máa lọ́lẹ̀ ni so ẹni tó bá wà ní ààyè pé ó ń ta currency Ukraine lọ́wọ́ báyìí á máa jèrè tí wọ́n bá wá lọ tán wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pick díẹ̀ ẹni tó bá tún wà láàyè pé ó ń ra currency wọn ní àsìkò yẹn á máa jèrè because wọ́n nílé ọba tó jó ẹwà ló bù sí. àwọn ìlú wo lẹ máa rò wípé tó bá ń sọ pé forex tí ẹ pé ojú máa ń pọ̀ tí ẹ pé gbogbo bàbá yìí ṣáà ló máa ń sọ́nà wọn ló tún yẹ kẹ́ mọ̀ pé ìwọ tó bá kówó sórí ìlú yìí tó bá kówó sórí ìlú gẹ́gẹ́ bí ẹni tó ti ní experience iṣẹ́ ìṣọ́wọ́n olókàn àti jẹ́ pé ṣùọ́bàkà mi àbọ̀ kò sí tí ò lè yíwọ́ náà ń gbé. bẹ́ẹ̀ ni kò sí ìlú tí ò lè yíwọ́ even America UK kò sí ìlú náà ìlú tàdé ń sọ yìí náà ìlú yẹn gangan kọ́ ọrọ̀ ajé ìlú yẹn gangan bó ṣe ń ṣe òun là ń kówó lé lórí pé ìlú yìí o wọ́n ń ṣe dáadáa o economy wọn rise o so mo rí i pé tí n bá kówó lé wọn lórí economy wọn á ṣe máa rise lọ ìlú tó bá dẹ̀ yẹ pé economy wọn ti rí pé àwọn ìlú yìí wọ́n ní problem àbí wọn ò ṣe ọrọ̀ ajé wọn ò manufacture wọn ò ṣe gbá kò sí bó ṣe fẹ́ bí currency wọn ṣe fẹ́ strong because tí currency yìí bá máa strong àmì pé gbogbo àgbáyé wọ́n ní ọjà àwọn àǹfààní tí wọ́n ń jẹ lára ìlú yẹn ni so tí ó bá kò sí ìlú tí ò lè ní ìṣòro America dọ́là ó ṣẹ̀ṣẹ̀ ń pick up díẹ̀díẹ̀ nsìn báyìí ni dọ́là tí ó ń wálẹ̀ ni nsìn ó ṣẹ̀ṣẹ̀ máa pick up díẹ̀díẹ̀ ni so kò sí ìlú tí wọ́n lè ta currency wọn tí wọ́n lè ra currency wọn so selling and buying rírà kíta ní gbogbo currency ó gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ ni nǹkan tó ń pè ní balance of scale náà nìyẹn ní economic. báwo ni ìlú tiwa ní gbogbo nǹkan tá à ń sọ ṣé wọ́n ń kówó lé orílẹ̀-èdè tiwa náà torí ẹ sọ pé wọ́n ọdún tó dà ń gbé economy bá ń ṣe mí wàá mọ ibi tí ẹ̀yin lẹ wà lórí pápá ẹ̀yin lẹ wà ń fìdí forex níbo ni Nàìjíríà dúró sí gbogbo nǹkan ṣé wọ́n ń kówó lọ́dọ̀ tiwa náà ṣé náà wọn kankan náà táwọn náà ti ṣe dáadáa tó jẹ torí pé àwọn gbogbo ẹ̀ náà ò ní nǹkan tí ò fi dà níbo ni Nàìjíríà dúró sí lọ́wọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí forex yìí. well olóòtú ẹ ó ṣe ní láàánú pé currency Nàìjíríà owó wa tá à ń ná ìyẹn náírà kò fi bẹ́ẹ̀ gbajúmọ̀ nínú forex market ìyẹn túmọ̀ sí pé àwọn tí wọ́n ń ṣe rírà àti títà ní forex market wọn ò ní confidence wọn ò fọkàn tán náírà nípa pé currency economy wa kò stable nípa pé ọrọ̀ ajé wa ò dá tó bẹ́ẹ̀ tó bá fi owó sí Nigerian naira èwo ló fẹ́ ṣe tó bá fẹ́ owó ló fẹ́ ra Nigerian naira against US dollar báwo ló ṣe fẹ́ ṣe tó ti mọ̀ pé US dollar and Nigerian naira wọn ń ṣẹgbẹ́ ara wọn so we better kó fi Nigerian naira lẹ̀ kó wá another country àti pé worldwide ní gbogbo àgbáyé gbogbo àwọn tí wọ́n ń ṣe ètò forex wọ́n máàkì Nigerian naira as one of the major currencies kò dẹ̀ ń ṣe Nàìjíríà lè kan àwọn African countries míì wà náà tó yẹ pé wọ́n rí bẹ́ẹ̀. bọ̀ ìlú wo ní Áfíríkà tẹ máa sọ pé àwọn ń gbìyànjú ìlú bàbá láfíríkà ń gbìyànjú ìlú wo ni ẹ dárúkọ ẹ. South Africa bẹ́ẹ̀ ni South Africa àwọn èèyàn ń trade South African rand rands ló ń pe currency South Africa àwọn èèyàn tí wọ́n ń trade wọn dáadáa èmi ti trade ẹ̀ rí dáadáa mo dẹ̀ ti pawó lórí ẹ̀ náà rí dáadáa so tó bá jẹ́ pé rírà náà ni bẹ́ẹ̀ kí títà náà ni. ẹ̀fìlú wálẹ̀ ẹ lọ́n pawó South. ẹ má bínú olóòtú àmọ́ nígbà tí Nàìjíríà náírà tó tẹ̀ sí lórí list tó àwọn èrò pọ̀ ńbẹ̀ mákẹ́tì yẹn bá máa lọ á jẹ́ mákẹ́tì tí rò pọ̀ tó mọ̀ pé màá rí ẹni tí mo fẹ́ ta ọjà mi fún or màá rí ẹni tí fẹ́ rà lọ́wọ́ ẹ̀ àmọ́ ní tínú Nàìjíríà náírà kò sí èrò láti rà kò sí èrò náà láti tà. ìlú South Africa yẹn kí ni nǹkan tó ṣẹlẹ̀ ní South Africa kí làwọn nǹkan tó fi jẹ́ gbọ̀n yàn kọ́pọ̀ ní South Africa yẹn kí ni nǹkan tó tà ṣé kí làwọn nǹkan tó ní tó fi di pé mo fẹ́ ká jàǹfààní káà náà lérí kọ̀ọ̀kan dì mú pé Africa bẹ́ẹ̀ náà ní. lórí pé tá bá wo ìlú South Africa a rí pé bí ètò ọrọ̀ ajé wọn ṣe rí alákọ̀ọ́kọ́ economy wọn a rí pé wọ́n ń ṣe rírà àti títà pẹ̀lú àwọn orílẹ̀-èdè àgbáyé ju Nàìjíríà lọ so àwọn orílẹ̀-èdè tó kù lágbàáyé náà wọ́n dẹ̀ sì rí pé tá bá bá South Africa ṣe òwò àjèrè ju tá bá bá Nàìjíríà ṣòwò lọ so
nǹkan tó ní láti present fún àgbáyé àti environment ẹ àyíká ẹ báwo ni ó ṣe wà téèyàn bá fẹ́ ṣe business ṣé ìgbàláyè wà àbí tá a bá wá máa kidnap wa ni àbí tá a bá wá ṣe kò èèyàn ní rí nǹkan kan ṣe ni àbí iná wà àbí iná ò sí gbogbo àná la mọ bí iná ṣe rí ní Nàìjíríà ètò iná tàbí compare pẹ̀lú South Africa a rí pé iná regular ní South Africa. ọ̀gá mi alépo ṣùgbọ́n alépo Nàìjíríà bẹ́ẹ̀ ni alépo bọ̀dà wa ń gbé epo lọ sọ́run náà láti lọ refine náà ni òun náà ló tún dápá ní epo refinery gbogbo wa refinery wa ti ń ṣiṣẹ́ epo wa ti wà ń bí àwa la ń ṣe gbogbo ẹ̀ wọ́n kàn wá ń rà lọ́wọ́ wa now the demand náírà máa ní value tó tóbi because àwọn gbogbo àgbáyé wọn máa wá wọn náà fọwọ́ ra epo lọ́dọ̀ wa so currency wa máa strong á dẹ̀ help forex wa náà bẹ́ẹ̀ ni àmọ́ màtí jẹ́ pé à ń gbé lọ sọ́run náà ni foreign currency náà láti lọ ná. owó tiwa tó lọ ń kówó lọ́wọ́ tí wọ́n fi lágbára sí torí kòkó a ní kòkó ń bí náà tó yẹ pé kòkó yìí náà nǹkan ńlá ni mo kọ́kọ́ ń trade ẹ̀ lórí a ní kòkó yìí ń bí náà bẹ́ẹ̀ ni ilé tá à ń fi ṣe nǹkan kan tó fi lè jẹ́ kọ́mù èèyàn náà máa kó foreign kìíní ìwà kó lè wúlò náà. bẹ́ẹ̀ ni àwọn raw materials wà tó jẹ́ pé ní Nàìjíríà tó jẹ́ pé wọ́n ń fún wa lówó lóòótọ́ àmọ́ then owó tó ń fún wa báwo ni àwọn ìjọba wa ṣe ń lo owó náà ló tún fa kó jẹ́ pé àwọn èèyàn tó ní confidence láti máa fi owó sórí wọn èèyàn lè ta kòkó lórí forex èèyàn lè ta oil lórí forex èèyàn lè ta rọ́bà lórí forex èèyàn lè ta ṣúgà lórí forex àmọ́ ibi bó bá ṣe máa rà òun láti jẹ́ pé currency tí ó bá gbogbo àgbáyé mu tí wọ́n ló máa lò. jẹ́ pé wọ́n recognize bẹ́ẹ̀ni lọ́wọ́ náírà ò dẹ̀ sí lára ẹ̀ báyìí. bẹ́ẹ̀ni. ẹ̀rọ̀lẹ́ tó bá yẹ pé ẹni pé wọn náà ń bá wa yànnànú ẹ̀ torí mo kọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn tí ẹ̀ ń wo ètò ìgbèríko káàjà rẹ̀ fẹ́ kó yé gbogbo wa ó lè má yé yín àmọ́ wọ́n ti gbìyànjú láti fọ́ sí wẹ́wẹ́ àwọn yìí tó kù tí ò bá yé yín náà tó bá dẹ̀ yé tó a fi nọ́mbà wọn sí pé kò sẹ́ni tí ò lè ṣe wọ́n ti sọ gbogbo kan náà wọn ìmọ̀ méjì mẹ́ta kan tá a máa mọ̀ láti lè fi bẹ̀rẹ̀ ní kò sẹ́ni tó mọ̀ tó ń jọkà wọ́n ti sọ fún wa pé kò síbi tí ò ti ń ṣẹlẹ̀ pé ọ̀dọ̀ wa náà ń bì náà kò ti pé kò yẹ kó máa ṣẹlẹ̀ àmọ́ owó wa yẹn kò kí tó pé tó bá kí tó náà ó ṣeé ṣe kí ló dé ọ̀dẹ̀ ti sọ wọn nǹkan tó wọn ìjọba lè ṣe náà South Africa ń sìn wọ́n ní gbogbo rẹ̀ ń dùn bí Ọlọ́run á jẹ́ kí tiwa náà àmín ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yìí. a máa gbọ́ forex a gbọ́ crypto a gbọ́ stock exchange a gbọ́ èmi àpamọ́ àwọn pé ọ̀la tọ́wọ́n kí ni ìsọmọ ọ̀yá náà ni wọ́n ní àbí ó yàtọ̀ síra wọn. ẹ ṣé olóòtú ọmọ ìyá náà ni mo bẹ ṣe sọ téèyàn bá mọ forex kò lè mọ crypto because crypto gangan ó jẹ́ ọmọ bíbí forex ni stock ọmọ bíbí forex ni. torí owó náà ni owó yẹn ni. bẹ́ẹ̀ ni commodity ọmọ bíbí forex ni metals bíi gold bíi silver bíi bronze ọmọ bíbí forex náà ni. sọ́wọ́n èèyàn ń ṣe yẹn náà ni. àwọn èèyàn ń ṣe àmọ́ téèyàn bá fẹ́ ṣe crypto. ti gold ìtẹ̀sán yẹn. ti gold bẹ́ẹ̀ ni èmi jẹ́ olùfẹ́ràn gold gan púpọ̀ àmọ́ kò ń ṣe pé mò ń lọ ń ra góòlù pé mò ń ra góòlù mò ń fi sọ́nà àbí mò ń tọ́jú ẹ̀ sílé kọ́ àmọ́ lórí fóònù mi náà ni màá ti rí gold pé ok gold lélẹ̀ iye tí ó ń tà lélẹ̀ iye tó ń rà lélẹ̀ price tí wọ́n ń tà ó máa ṣò lórí fóònù price tó ń rà á ṣò lórí fóònù ó wá kù sọ́wọ́ mi knowledge tí mo ti ní ìmọ̀ tí mo ní pé ṣé yẹ kí n rà á sìn ni àbò yẹ kí n tà tí má dẹ̀ ti tà lásìkò yẹ kí n tà màá make owó mi níwọ̀nba tí má dẹ̀ rà lásìkò yẹ kí n rà màá make owó mi níwọ̀nba kò jù bẹ́ẹ̀ lọ. àwọn èèyàn parọ́ crypto yẹn gbà kan tó fẹ́ yí àwọn èèyàn wèrè àwọn èèyàn jẹ gbèsè lọ crypto ti ṣe gbogbo ti ṣe kí ló ṣẹlẹ̀ ńgbà yẹn kí ló fà á. tàbátẹ̀lé pé láti ìgbà yẹn ó rà ń pé ariwo crypto yẹn kò fẹ́ pọ̀ mọ́ nígbà tí gbèsè yẹn lọ́dún tó lọ ni mò ń sọ kí ló ṣẹlẹ̀ ńgbà tó wà ní gbọ́dọ̀ nǹkan èèyàn fẹ́ ògbódà pé forex fẹ́ ṣe kí ló fà ṣẹlẹ̀ sí crypto ńgbà yẹn. bẹ́ẹ̀ ẹ ṣe lótú cryptocurrency tá bá wo ìpìlẹ̀ a rí i pé nǹkan tó wá ní òjijì ni bó dẹ̀ ṣe dé àwọn èèyàn wọ́n gbà àwọn companies gbà both nílé lóko wọ́n gbà gbókè crypto a lè máa fi ṣe àyè àti máa sanwó ìta fi ń ná náírà tá à ń ná dọ́là tá à ń ná a lè fi crypto náà a lè máa fi sanwó láì sí pé bóyá à ń fún yín ní owó yìí
àbí à ń gba owó yìí lọ́wọ́ yín tẹ́ pé wallet máa wà bíi pọ́ọ̀sì ni tẹ́ pé wallet yìí mo lè share pẹ̀lú yín ẹ lè share pẹ̀lú ẹlòmíì ẹni tó bá fẹ́ sanwó sí á sanwó sí mo dẹ̀ lè convert wallet yìí mo lè convert ẹ̀ sí náírà mo lè convert ẹ̀ sí dọ́là so crypto nígbà tó kọ́kọ́ dé bí àwọn èèyàn ṣe gbà nǹkan tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àwọn náà a rí pé àwọn èèyàn máa ń tètè gbà so bó ṣe gbà àwọn companies oríṣiríṣi abroad wọ́n gbà so value ẹ̀ ó strong àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kówó sí báwọn èèyàn ṣe ń kówó sí náà ní value ẹ̀ ṣe ń lọ àmọ́ bá ṣe sọ nínú forex crypto náà jẹ́ ọmọ yẹ gbogbo nǹkan tó bá lọ sókè whatever goes up must come down pé àsìkò kan máa wá tó jẹ́ pé ó máa wálẹ̀ and nǹkan tó ń jẹ́ kó wálẹ̀ náà ò ju pé bóyá confidence àwọn èèyàn ti lose confidence ń bẹ àbí nǹkan kan ń ṣẹlẹ̀ ní ibì kan bẹ́ẹ̀ ni àbí àwọn tí wọ́n ní tó wọ́n gbàjọ́ wọ̀ tó gbé sókè tẹ́lẹ̀ náà wọ́n decide láti pé ok ẹ ká yọwọ́ díẹ̀ because àwọn investor tá à ń sọ yìí náà tí a tá à ń pè ní ṣáàtì yìí náà àwọn náà fẹ́ jèrè ni àwọn tó ń promote àwọn kan náà ń kówó sí tí price náà fi ń rise so ẹni tó bá wá jẹ́ àwa tó jẹ́ pé mẹ̀kúnnù tá a bá fowó díẹ̀ sí bí àwọn ṣáàkì ṣe ń jèrè tó ń lọ sókè bẹ́ẹ̀ náà làwọn náà ṣe máa jèrè but tó bá yọ owó wọn kúrò tí àwọn ò máa tètè yọ owó wa kúrò torí greed torí àìnítẹ̀lọ́rùn àwọn dẹ̀ ti kówó kó ń bẹ̀ tó bá ti kówó kó ń bẹ̀ price àmà lọ́lẹ̀ so ẹni tó bá gbọ́ngbà yẹn òun náà tètè yọ owó tiẹ̀ kó ń bẹ̀ pé iye tí mo ti mẹ́kì náà kọ́ ló ń fi àlùbáríkà sí kó kó ń bẹ̀ but àwọn mi á wò pé jẹ́ kí n fílẹ̀ pé ó sì máa lọ sókè padà lóòótọ́ ó sì máa lọ sókè padà but kó tó lọ sókè owó ti tiẹ̀ lè ti parun so but tá bá wo crypto náà ń sìn báyìí àti pé ó ti bẹ̀rẹ̀ sí ní máa rise díẹ̀díẹ̀ position tèmi ni pé crypto sì máa lọ sókè so àwọn tó bá ní owó ń bẹ̀ kó sì ṣe sùúrù ó sì máa lọ sókè. ó sì ní sùúrù bẹ́ẹ̀ni ọmọ àmúmi sí náà. bẹ́ẹ̀ni. fáwọn tó wá ń wò yín lé báyìí yálà bí ẹ tó ti parí ilé ìwé báyìí tó yẹ pé ó wò gbà nǹkan tí ẹni dẹ̀ ń sọ́dọ̀ ń wọ̀ mí létí díẹ̀díẹ̀ kí lẹ fẹ́ sọ fún lórí ọ̀rọ̀ tó ní forex dé kí lẹ fẹ́ sọ tó kàn ń wà létí ò tí ì rí nǹkan ṣe gbọ̀ngàn kí lẹ fẹ́ sọ fún bó ṣe ń wò yín báyìí sí àbọ̀wọ̀n bàbá màmá tọ̀wọ̀n náà wò yín pé àkọ́tẹ́ yìí sọ kí lẹ fẹ́ sọ fún wọn nípa ọmọ wọn alẹ́ ẹ ti là á lọ́yẹ̀ díẹ̀ nípa bó ṣe rí ń sìn yín. ẹ ṣe olótù nǹkan tó máa ń sọ fún wọn ò ju pé opportunity àti máa rí nǹkan ṣe àti máa pawó díẹ̀díẹ̀ tá láàrin ni pé à ń jalè àbí à ń ṣe yahoo opportunity yẹn ni forex yẹn ó fún wa ní alternative means àti máa rí nǹkan kan ṣe láti máa pọ owó a sì máa rówó jẹun máa rówó ṣe nǹkan díẹ̀ bẹ́ẹ̀ tó máa fi lọ sókè àṣọ máa gbé àwọn òbí wa náà níyànjú pé kí wọ́n fún àwọn ọmọ wa ní chance yẹn láàyè láti mọ̀ nípa forex tí àwọn ò bá tiẹ̀ ní àsìkò láti mọ̀ pa ẹ̀ àwọn náà lè mọ̀ kò sí nǹkan tó stop wọn láti má mọ̀ àti kọ́ 70-year-old man ní forex rí ó dẹ̀ ń ṣe fúnra rẹ̀ àwọn ẹni tó jù bẹ́ẹ̀ lọ àti kọ́ rí tẹ́lẹ̀ pé ó ń fi gírin ni but ó ń wá sí lecture ó gba class ó dẹ̀ láàrin ọ̀sẹ̀ 2 sí 3 ó mọ nǹkan tó yẹ kó máa ṣe ó dẹ̀ ti tán síbẹ̀ but àwọn ọmọ wa tí wọ́n ń jáde iléèwé èyí tó máa fi máa jókòó sílé tó máa fi máa kó ọ̀rẹ́ káàkiri wọ́n lè wá fún ẹ̀kọ́ níwọ̀nba pẹ̀lú owó díẹ̀ àkọ́ wọn báyìí ló yẹ kó ṣe ọ̀nà tó yẹ kó gbà lélẹ̀ wọ́n á lè mọ nǹkan tó yẹ kó ṣe tó bá ti dé forex láláì ní sọ̀wọ́ sí gbó. kí lè rò bí kí àwọn iléèwé yálà ìtàn pè ní secondary school àbí even higher institution àwọn university polytechnic lórí ọ̀rọ̀ forex ṣé kò yẹ kó ti bẹ̀rẹ̀ sí máa fi sí nǹkan tó yẹ pé ẹ̀kọ́ kí wọ́n ti máa kọ́ gẹ́gẹ́ yìí tẹ́jẹ́ kí lẹ́yìn rò sí nílùú tí mo sọ yẹn pé àwọn university àwọn poly àwọn secondary ṣé kò yẹ kó ti máa forex kó ti máa perú yín gbòkè o forex yìí as a subject as a course kí lẹ rò sí. olóòtú ẹ ṣe ẹ kú làákàyè àwọn kan nínú àwa tí a jẹ́ forex educators àti ń gbìyànjú yẹn náà àti ń try láti fi àlàyé yẹn fún àwọn ìjọba díẹ̀díẹ̀ àwọn tí a mọ̀ pé wọ́n ní jẹ́ stakeholders ìkíní yìí ó jẹ́ kí wọ́n mọ̀ nípa ẹ̀ láti iléèwé tí wọ́n bá jáde because àwọn kan máa wá parọ́ fún wọn ẹ̀kọ́ wo yín wá ẹ̀kọ́ 100,000 wáyé máa gba 200,000 tó bá dọjọ́ ọjọ́ 6 ọjọ́ 7 ọjọ́ 8 ọjọ́ kẹta àwọn kan wà wọ́n ní ẹgbẹ́ máa mú 10,000 wálé ní ẹgbà 20,000 tó bá dalẹ̀ àmọ́ àwọn atajẹ́ forex educator tàdé ní
experience nípa mọ̀ pé irọ́ ńlá ni. Ó lè kọ́kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láti fa àwọn èèyàn mọ́ra, àmọ́ tó bá ti ṣe láàrin ọjọ́ kan, láàrin oṣù kan, oṣù méjì, oṣù mẹ́ta, ẹ rí pé company yẹn ti go under, wọ́n ti palẹ̀ mọ́, wọ́n ti kówó yín sá lọ torí ìmọ̀ táwọn èèyàn ò ní ń pa ẹ̀ ni. Financial education ló ń pè, nǹkan tí wọn kì í kọ́ wa ní school nìyẹn. Wá lọ sí university, a lọ sí school, wọn ò kọ́ wa financial education. Àbútẹ́lẹ̀ àwọn tí wọ́n mọ̀ ń pa ẹ̀ tó fi ń jà wá lólè. Àwọn tó máa fi sínú curriculum àwọn ọmọ tó yẹ pé forex knowledge, forex as a course, òun náà ti wọ́n wọ́n á ti mọ̀ ń pa ẹ̀, wọ́n ti mọ̀ nǹkan tó yẹ ká ṣe. Àwọn tó máa ń mú pé iṣẹ́ tí fẹ́ ṣe nìyí tí máa ṣe tán á tún create job opportunity fáwọn èèyàn, àti máa wáṣẹ́ káàkiri á tún dínkù because percentage àwọn èèyàn máa wà tó yẹ pé gift ló máa tún jẹ́ fún wọn. Díẹ̀ tí wọ́n bá kọ́ wọn á tún mọ̀ jù bẹ́ẹ̀ lọ, wọ́n á lè máa fi ṣe ọrọ̀ ajé, wọ́n á ti máa pa owó, wọ́n á máa tọ́jú family wọn àtara wọn láláì jalè, láláì ṣe yahoo, láláì ṣe nǹkan tó jẹ́ kó tọwọ́ bọ̀. So mo wà pẹ̀lú yín pé ó jẹ́ kí ó wà nínú curriculum àwọn ọmọ iléèwé, even láti secondary school àti primary school gan kọ́ máa ti kó wọn díẹ̀ wọ́n máa jọ pẹ̀lú ẹ̀. Ìyẹn náà ẹ̀dínmú fẹ́yìn ìjọba a tún ní ká mú ìyẹn nínú ẹ̀dínmú máa wúlò. Ṣé èrò kò ní èrò èlé pọ̀jù lórí forex torí àkàn sọ pé kọ́ máa bọ̀ wọ́n ń ṣe lamẹ́ríkà wọ́n ń ṣe ṣé kò ní dínkù, ṣé èrò ń pọ̀ jù lórí ẹ̀ ní kó má di pé àbíjọ́ ò lè ro máa tó kó di pé nọ́mbà báyìí ti tó a lè ṣe forex. ẹ ṣe lótú, èrò kì í pọ̀ jù ní forex bẹ́ẹ̀ ni. Bí èrò ìṣe kí ń pọ̀ jù lọ́jà, ẹ̀rí ẹni tó ń ta gúre, ẹni tó ń ta láfú, ẹni tó ń ta èlùbọ́, wọ́n lè pè mẹ́ta, wọ́n lè pè mẹ́rin láàrin ọjà kan náà. Wọ́n Yorùbá ní pé ojú òfurufú ó tọ́yẹ fò láì farakanra wọn. Owó yẹn pọ̀ tẹ́ pé $6.3 trillion ló wà nínú forex every day lójoojúmọ́ láti trade. Ta ló fẹ́ kó tán? $6.3 trillion ló wà pé owó táwọn èèyàn ti kó jọ rè pé ìwọ tó bá fẹ́ trade ṣe fẹ́ rà ní fẹ́ tà ní, owó yẹn ò lè tán. Everyday ojoojúmọ́ kò lè tán. Irú ọjà bẹ́ẹ̀ yẹn ò lè crash. Àwọn tó ń ṣe tán ọ̀fọpọlọ sí ló máa crash. Àwọn tó ń ṣe bíi gambling, àwọn ló máa crash. Ọjà máa wà bẹ́ẹ̀ ni, ọjà máa wà lọ títí láyé ni. Àwọn èèyàn ká máa wò ó pé èrò ti pọ̀ ju omi ò fẹ́ ṣe èrò ti pọ̀ ju lórí ẹ̀. ó ti ọjà máa wà bẹ́ẹ̀ ni. Monday to Friday lọ́jà ń wà. So iye tó bá ti pa ọtí olójúmọ́ 24 hours trading ni. Okay, 2 hours ni wọ́n fẹ́ fi trade, 3 hours wọ́n fẹ́ fi trade, ó ti pa bóyá 1%, bóyá 2% ló fẹ́ pa, ọ̀dẹ̀ ti pa, ó ti kó ń bẹ̀, ó ti lọ ṣe nǹkan. Tó bá dẹ̀ pa owó yẹn, èrè ẹ tó bá rí yẹn tó bá wọlé, ó ní àǹfààní láti lè sọ pé ó yọ owó yẹn. Bẹ́ẹ̀ ni. Kò sí pé broker sọ pé o lè gbà ń sìn gbé ó ti o láàárín ọjọ́ kan ni, within 24 hours. Èyí tẹ̀mí sì mo ṣe lánàá, mo fi sórí broker mi pé mo fẹ́ gba iye báyìí bíi $54. Ìgbà tí máa dà fi gbà á tó máa fi wọlé láàrin bíi 7 o'clock mo béèrè request yẹn ní bíi 10 o'clock sí 11, ó dẹ̀ wọlé ní bíi 7 o'clock. Àmọ́ tí n bá fẹ́ gbà ń jọ yẹn ṣé mo lè filẹ̀ kó wà ń bẹ̀ níjọ́ kejì? Ó máa wà ń bẹ̀ títí ní bẹ́ẹ̀ ni owó yín ni. So lọ́rọ̀ ń gbàǹgbó yẹn kò sí wàhálà rárá àtọ̀ bẹ́ẹ̀ ni. À ń gbìyànjú ẹ̀mọ̀dé ọkọ̀ ara alẹ́ náà ń bá a lọ náà. Àwọn ìrírí ti máa wà náà o, gbogbo ìta tí ń sọ lọ yìí náà. Bóyá pé ká mọ bóyá pàtẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ní o. Bóyá ó nájà kan tó jẹ́ pé ògbé lè yí Sure Banker ní tẹ́tẹ́ sí báyìí tó ṣe ni. Kọ́ ara lẹ́lẹ̀ mọ̀ pé kò ń ṣe pé bóyá pé 1 or 2 kìíní náà ìwọ lẹ fẹ́ fún wa ń bẹ̀ tí ọ̀rá yìí tún lè dìbò nínú ìrìn àjò yín nídìí forex náà. Bẹ́ẹ̀ ni, ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ olóòtú ìrírí pọ̀. Àmọ́ ìtòdà ló pọ̀ jù. Ìtì ò dá yẹn la fẹ́ gbọ́ báyìí. Bẹ́ẹ̀ ni, ẹ ṣe. Olóòtú bá tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ forex yìí, àwọn tí wọ́n kọ́kọ́ kọ́ mi tó jọ́ ọ̀gá mi, mo ṣàdúrà fún. Ọlọ́run á túbọ̀ máa bùkún wọn, ìyẹn Mr. Jídé Nwábùdé. Èèyàn dáadáa ni, èèyàn pàtàkì dẹ̀ ni, ó dẹ̀ lọ́pọlọ. Ìgbà tó gbé mo gbọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lórí rédíò báyìí ni mi náà ń gbọ́ wọn. Ilẹ̀ wọ́n pé kí ni tó ń sọ forex yẹ kí n lọ sí sẹ́mínà náà. Mo kọ́ ní pé ọjọ́ kan yẹ kí mi náà mo lọ sí sẹ́mínà náà. Ọjọ́ yẹn náà ni mo register pé èmi ò as a person mi láì kí n máa mọ̀ ń pa nǹkan. But wọ́n sọ pé tí wọ́n máa register fún training náà mo láti kọ́kọ́ fi iye báyìí ilẹ̀ láti register iye báyìí bíi 40 bíi 70,000 nígbà náà lọ́hùn 5-6 years ago. Mo ní okay fine, èmi ò ní tó bẹ́ẹ̀ ní àkáǹtì mi but mo ní 40,000
ó dẹ̀ ní pé okay fine 40,000 yẹn náà pé kí n deposit yẹn náà pé kí n bẹ̀rẹ̀ training so mo ṣe bẹ̀rẹ̀ training yẹn láàárín ọ̀sẹ̀ kan mo dẹ̀ ti mọ nǹkan tí ó yẹ kí n ṣe nínú forex àti tà àti rà mo ti mọ̀ then wọ́n dẹ̀ kọ́ mi pé iye báyìí ni mo gbọ́dọ̀ fi sí iye tó bá ní let's say o ní 50,000 naira o fi síbẹ̀ tó bá convert sí dollar bóyá ó jẹ́ bí bóyá jẹ́ bí $60 ni o gbọ́dọ̀ lò ju 1% o gbọ́dọ̀ risk ju 1% ti account ẹ lọ àmọ́ ọjọ́ tí ma kọ́kọ́ trade real life mo ti ń practice mo ti wà okay àmọ́ ọjọ́ tí ma kọ́kọ́ trade real life account pé owó gangan ni mo fi owó gangan lélẹ̀. gbogbo ìtẹ̀ ṣe ń gbà yẹn kílẹ̀ kò ń ṣe real life. kò ń ṣe demo ni àfi ń gbáradì ni. so àǹfààní yẹn náà wà fún ara ẹ tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ rí wà tó máa kọ́ ṣe. bẹ́ẹ̀ni ìgbáradì yẹn gan ló máa fi mọ̀ pé ló máa fi jẹ́ kó mọ̀ pé o ti ready láti lọ sí real life market owó gangan. bẹ́ẹ̀ni ọjọ́ tí máa kọ́ ṣe real one mo ti wá gbàgbé nǹkan tó sọ fún mi pé 1% mo kọ́ risk because anxiety yẹn wà ń bẹ̀ pé mo fẹ́ make owó mo bá lọ gbé almost 10% sí now 10% mo wá gbé sí yẹn risk yẹn ti high jù and màá ti máa fi owó yẹn sí mo ti fi sí tán kí tó rántí pé iye bábà lè yẹ kí n fi sí àmọ́ owó bá bẹ̀rẹ̀ sí ní lọ mo ra ọjà yẹn ni mo rà á ni ọjà wa ń wálẹ̀ lásìkò yẹn. lásìkò tẹ kówó lé yẹn. bẹ́ẹ̀ni ọjà wa ń wálẹ̀. kò dẹ̀ ṣe é dìmú tó bá wálẹ̀ wọn. bẹ́ẹ̀ni ní forex market tó bá ra ọjà náà ó lè kọ́kọ́ wálẹ̀ díẹ̀ náà àmọ́ torí pé o ti mọ nǹkan tó ń ṣe o mọ̀ pé tó bá wálẹ̀ díẹ̀ o máa wá lọ sókè padà. bẹ́ẹ̀ ní forex market á lọ sókè á wálẹ̀ á lọ sókè á wálẹ̀ á lọ sókè á wálẹ̀ tó máa fi débi tó ń lọ. so mo yẹ fi sí mo á rí pé owó mà ti fẹ́ tán mo tó di bí mo ṣáà ń wo pé owó mà ló ń lọ yìí mo á rí pé mo ti ṣe mistake pé percentage tó yẹ kí n risk ni mo risk nǹkan táwọn sọ fáwọn ará ilé wa nìyẹn pé wọ́n ní láti ní ìmọ̀ yẹn dáadáa àmọ́ láti program so owó yẹn ò wá lọ tán ó ti di láàrin $100 ó wá kù $20 wọ́n á wò pé well ìmọ̀ ni mo wá kọ́ tó bá jẹ́ pé $100 yìí ni price máa san láti fi mọ̀ pé èèyàn láti ní percentage tó gbọ́dọ̀ fi sí mo á pa fóònù. Bàbá mo pa fóònù. ṣé bá yẹn báyìí sí owó yẹn ò lọ mọ́. mo pa fóònù mo switch off mo sì yàn pé nǹkan tó bá máa ṣẹlẹ̀ sí kó ṣẹlẹ̀ sí bí $20 ló kù $20 yẹn mi pé ó kàn ní láti wálẹ̀ sí bí ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta owó tán nìyẹn so mo bá ti ń ṣírò lórí mi pé mo bá ti rí owó mi tí máa fi àwọn ṣé òun tó lè fi ṣe mo bẹ̀rẹ̀ sí ní mo tẹ̀ ń jáde lọ́ngbà yẹn ni so mo ṣáà lọ sí Ìkẹjà mo lọ ra nǹkan bá ti máa fi padà dé bàbá mo rí pé owó ti di $200. Ó wá sókè padà owó ti di $200 bí mo ṣe ṣí fóònù tí mo rí pé ẹ ṣáà ti ẹ̀ palẹ̀ mọ́ nǹkan tó wà ń bẹ̀ mo wá rí $200 mo ṣe close ẹ̀ nìyẹn pé profit $100 tí mo fi bẹ̀rẹ̀ ìyàwó mi ló fún mi mo wá yọ fún padà pé gba owó títí ẹ̀ $100 tó kù mo wá fi sí mo dẹ̀ yọ $20 kó n bẹ̀ pé ok $20 èrè tèmi náà fẹ́ san owó fúnra mi pé mo trade mo dẹ̀ rere ń bẹ̀ $80 tó kù wọ́n ní pé màá fi trade àmọ́ nǹkan tá à ń sọ pé téèyàn bá ti discipline tó bá ní ìtẹ́lọ́rùn wà á lose owó yẹn $80 tó kù àárín ọjọ́ kan náà ni gbogbo ẹ lọ. tó tún padà lọ. pé mo ti pa èmi mo pa $120 mo ti yọ yìí màá tún pa sí bí $80 ṣe lọ nìyẹn. ìyẹn ni pé èèyàn gbọ́dọ̀ ní discipline. bẹ́ẹ̀ ni ìtẹ́lọ́rùn. Even kówó yẹn wà mẹ́kòrò kó o lè rí sọ́jú kúrò kó wà lórí nǹkan tó wà yẹn. iye tí mo fẹ́ make lé ní ok mo ti pa $10 mo ti pa $5 pa forex pa trading ẹ pa metaphor ẹ close ẹ lọ ṣe nǹkan míì iṣẹ́ mi wà tó lè ṣe ẹ máa ṣe forex o kò need láti máa ṣe nǹkan míì o lè ṣe nǹkan míì o lè máa lọ síbi iṣẹ́ o lè máa ṣe lẹ́nu iṣẹ́ tó bá ti mọ̀ nǹkan ok àsìkò tó máa fi rajà àti tajà kò ju àárín àsìkò ìṣẹ́jú kan kò tó wákàtí kan ìṣẹ́jú kan ni 1 minute 2 minutes ó ti ṣe nǹkan tó ṣe wà fílẹ̀ wà jẹ́ kó lọ nǹkan méjì péré náà ló máa ṣẹlẹ̀ ìdá kó dé target yẹ pé ibi tí mo fẹ́ kó tajà dédé tí máa fi close àbí iye tó yẹ pé mo ò fẹ́ lose ju 1% lọ tó bá dẹ̀ ti lose débẹ̀ á close even tí fóònù ẹ bá jáwọ́ sí gọ́tà kò mátà tí fóònù sọnù kò mátà ó ti ṣe ọ̀rọ̀ àárẹ̀rẹ̀ ẹ tó bá dẹ̀ yẹ pé loss náà ni díẹ̀ tó máa lose wàá mọ̀ pé ó máa wà ń bẹ̀ ọ̀bọ̀ owó ẹ̀ á ṣì wà ń bẹ̀ kò ní jẹ́ pé gbogbo owó ló máa lose bẹ́ẹ̀ ló ṣe rí bàbá. ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín fáwọn tó bá sọ pé tó lè mọ̀ káàkiri lọ ti ń wò wá
gbogbo ọmọ kan àwọn èèyàn wà lẹ́kọ̀ọ́ àmọ́ káàkiri mí ìgò tẹ̀ sí Nàìjíríà gan báwo lẹ ṣe máa wá kọ́ wọn tó bá di gbọ́n wò gbà nǹkan tẹ́ni dẹ̀ ń sọ mo dẹ̀ fẹ́ràn wọ̀ mí létí o báwo lẹ ṣe fẹ́ ṣé ó ṣeé ṣe kẹ́ ẹ má ríyàn kẹ̀rẹ̀ kọ́yàn ní forex yìí. bẹ́ẹ̀ ni bàbá ẹ ṣe training wa pín sí oríṣi mẹ́ta ìkan ìyẹn tá à ń pè ní online tó yẹ pé a ní rí oúntọ̀ yẹn àmọ́ a ti ní agreement a ti mọ̀ pé time báyìí ni a máa ṣe bí a lórí Zoom meeting bẹ́ẹ̀ ni àwọn èèyàn púpọ̀ tá ti kọ́ lórí Zoom meeting lórí Google meeting lórí Facebook meeting bẹ́ẹ̀ yẹn so àwọn kan wà bẹ́ẹ̀ tó yẹ pé wọn ò ráyè àbí pé ọ̀nà wọn jìn a kọ́ wọn láàárín ọ̀sẹ̀ méjì sí ọ̀sẹ̀ mẹ́ta báyìí ló ń ṣe forex àwọn alábàárà kejì ni àwọn tó yẹ pé wọ́n máa wá sí ọ̀dọ̀ wa a ní ọ́fíìsì tó yẹ pé wọ́n máa wá àgbègbè one on one àwọn míì wà àwọn olùkọ́wé míì wà tó yẹ pé tí wọn ò bá rí tíṣà tó ń kọ́ wọn lè mọ̀ sórí àwọn ẹgbẹ́ náà wọ́n á wá à rẹ́gísítà wọn à kọ́ wọn láàárín ọ̀sẹ̀ mẹ́ta sí oṣù kan bẹ́ẹ̀ then ibi àwọn abala kẹta làwọn tí wọ́n jẹ́ pé wọ́n ráyè lóòótọ́ wọ́n dẹ̀ lè wá àmọ́ wọ́n kàn fẹ́ kí àwọn mọ ìmọ̀ díẹ̀ nípa forex yìí náà ni so lè pé a lè lọ bá wọn níbi tó wà lọ́kọ́ wọn à lọ́kọ́ wọn nílé pé wọn ò ráyè but wọ́n lè ráyè nílé bọ́ wọn ò lè jáde bí a ń torí iṣẹ́ àǹfààní bẹ́ẹ̀ àǹfààní wà lè lọ bá wọn ká kọ́ wọn bẹ́ẹ̀ náà so bẹ́ẹ̀ ni àwọn oríṣiríṣi àbáṣe ń kọ́ wọn bẹ́ẹ̀ ni kò sí excuse láti máa kọ́. kò dẹ́sẹ̀ tó yọlẹ̀ ẹni bí ọmọ ọdún mélòó rò bó lè bẹ̀rẹ̀ sí kọ́ forex. ọmọ tó bá ti gbọ́n tó ti mọ ọ̀tún sósì ó gbọ́dọ̀ lè ṣe forex bá láti bí ọdún mo lè gbé sí bí ọdún 12 látọdún 12 bẹ́ẹ̀ ni kò ti ní ọpọlọ díẹ̀ àmọ́ maturity náà ó máa ń help pé ok ó ti wà ní bí i secondary school láàrin secondary school yẹn náà 12 years yes 12 years to 18 years and above wọ́n ti ready láti máa kọ́ díẹ̀díẹ̀ àwọn ọmọ ọ̀sìn kẹ̀dẹ̀rẹ̀ kọ̀ǹpútà lórí wọn bàbá bẹ̀rẹ̀ sí ni máa kọ́ wọn sí wọn á ti mọ̀ dáadáa wọ́n mọ̀ bí tó yẹ kó ṣe tó yẹ kó ṣe so wọ́n á lè help wọn in future tó wọ́n fi jáde secondary school and now forex trader tó yẹ pé mo ní ọmọ àwọn kan náà àwọn teachers nígbà tí mi bẹ̀rẹ̀ sí ni máa ṣe forex trading ọmọ SS1 ni ó dẹ̀ ti ń pawó ó ti ń fún màmá ẹ̀ lówó ó ti ń fún bàbá ẹ̀ lówó ó dẹ̀ ń kọ́ àwọn èèyàn ó ń kọ́ àgbàlagbà ń kọ́ ọmọdé so age yẹn kò ń ṣe barrier tó máa ṣe wọn máa láti gbọ́n pé láàrin pé 12 years and above gbọ́dọ̀ ti lè ṣe forex. ṣé níbi ẹgbẹ́ torí gbogbo nǹkan ló máa ń dẹ́gbẹ́ ṣé bí àwọn forex educator yìí ṣé bí ẹgbẹ́ wà tó yẹ pé bí ẹ máa ń ríra yín bóyá ẹ ń sọ̀rọ̀ àbí wà ní gúrùpù kọ̀ọ̀kan torí kan tó sọ bẹ́ẹ̀ ni kí wọ́n lè gbọ́ àwọn kan wà tó jẹ́ pé wọ́n á kàn máa ṣe fake gíní ni wọ́n máa fi gbowó ṣé bí regulatory body wà wọ́n jẹ́ kó ń darí bí forex kìíní iṣẹ́ ṣó wà ní Èkó àbí ní Nàìjíríà àbí nǹkan bí ẹgbẹ́. ẹ ṣe olóòtú ẹgbẹ́ wà lóríṣiríṣi ní forex àmọ́ ẹgbẹ́ tá a wá ń sọ yìí náà àwọn broker àwọn tá a pè ní broker yìí àwọn nìkan náà ni wọ́n lè regulate wọn because àwọn tí ó jẹ́ ẹgbẹ́ kan àbí ẹgbẹ́ kejì wọ́n máa ní broker tó ń lò so àwọn broker yìí tó lè jẹ́ alárinà middleman láàrin àwọn tí wọ́n ń trade àti forex market gangan fúnra rẹ̀ so ẹgbẹ́ ó ń láti wà associated pẹ̀lú broker tó bá wà associated pẹ̀lú ló máa determine ẹgbẹ́ tó belong so irú èmi báyìí hot forex ni mo belong sí ló wà ní àwọn ẹgbẹ́ tó jẹ́ pé àwọn ẹgbẹ́ àtijọ́ bẹ̀rẹ̀ forex àtijọ́ máa ń brainstorm tá a máa tún ṣàlàyé fúnra wa because ìmọ̀ ń lọ síwájú ni kò dúró a ṣe ń kọ́ sí bá ṣe wà yìí náà láàrin after ọdún 6 so àwọn ẹgbẹ́ yẹn wà tó jẹ́ pé àjọ máa wà lórí WhatsApp group àtàwọn sọ̀rọ̀ and every time educate ara wa ṣàlàyé fúnra wa báyìí lè kà ṣe báyìí lè kà ṣe tó yẹ pé ìkọ̀kan nínú wa kò ní lose owó ẹ̀ so àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ la máa ń ṣe. ẹ wá pé nọ́mbà yín fún àwọn aráalé tí wọ́n ti ń wò tó ń gbọ́ alátàárọ̀ nítorí mọ̀ pé kò sí bá ṣe sọ tó mi wọ́n mi à sì fẹ́ pè yín náà pé nǹkan báyìí báyìí tẹ sọ o nǹkan báyìí báyìí o kí nǹkan báyìí ẹ pé nọ́mbà yín tí wọ́n fi lè kàn sí yálà yìí tó jẹ́ fóònù tó jẹ́ WhatsApp náà. ok ẹ ṣe olóòtú nọ́mbà àti tẹ́tílẹ̀ bá a sọ̀rọ̀ ní 080-324-525-63 lẹ́ẹ̀kan sí 080-324-525-63
324-525-63 òun náà ni WhatsApp number wa. Tàbí ẹ fẹ́ pé àwọn nọ́mbà kejì náà ẹ lè pé 0808-606-3415 lẹ́ẹ̀kan sí 0808-606-3415 ẹ ṣé. Tá bá ti pè wọ́n gbogbo èyí tí ẹ tún fẹ́ béèrè lọ́lọ́kanjọ̀kan náà wọ́n á dá yín lóhùn bóyá ẹ fẹ́ rí wọn ni bóyá ẹ fẹ́ bẹ̀rẹ̀ ìmọ̀ ẹ̀kọ́ ni àwọn ilé ìyàwó pé ó ṣe pàtàkì kẹ́ lè jàǹfààní lára àwọn nǹkan tó tún ìṣẹ̀wó náà ló ń sọ yẹn pé jókòó sílé pa owó ni jókòó sílé pa dọ́là jókòó sílé pa pound òun lọ sọ ọ náà ń pa bọ́ sí wà báyìí sí ẹ ṣe káà náà tó wò pé káà náà tó sáré kọ́ náà káà náà sì lè máa jàǹfààní ẹ̀ òun lè tó ní ló dálé lọ́dí mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá ẹ jẹ́ ń gbọ́wọ́ dọ́là yẹn sọ́wọ́ ẹ̀yà ara lé ètò sọ ti ẹni 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 pé lecture la gbà léde nípa forex wọ́n ti sọ fún yín forex ni o foreign exchange bó ṣe ń tajà káàkiri àgbáńláyé rírà àtàwọn ọlọ́run ti sọ fún wa yẹn pé gbogbo kí ló ti ń ṣẹlẹ̀ ọ̀nà owó tó dẹ̀ wọ́n bẹ̀ kò lè tán kò dẹ̀ yẹn kọ́kọ́ lẹ̀ yálà ọ̀nà bá ti lè dọ́gbò ti mà jọ̀ ń gbé bíi 12 years àbí nǹkan ọmọdún méjìlá kan wọ́n ní 70 years bàbá gan wà tó ń pa tó dẹ̀ ṣe ń pa eléyìí ó ṣàǹfààní òun lè tó yìí tó dálé lórí mo ti kọ́ láwọn tajọ po eléyìí pọ̀ lẹ́ni Gbénga Ọmọnìtàn tajọ wà ń lé láńbì yìí pẹ̀lú Sunday ayé Ọbásàn nǹkan náà wọn ìyá wa náà wà ń bí ìnáwó àti ọ̀gájọ wa náà ni èyí tó sọ ti ẹlẹ́ni ẹ̀rí Dámilọ́lá ó wà kò sí nǹkan tó ṣe wà máa wọ pé eléyìí pé bí wáàsí ni bí lecture la ṣe ní kí ọ̀gá wa bì fún ọ náà láwà ẹni tó bá dọ̀sẹ̀ tó ń bẹ̀rẹ̀ sí ní Dámilọ́lá pẹ̀lú wàhálà ẹ̀ bí ìnáwó kò ní bàjẹ́ ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.